ó rẹwà lóbìnrin o. Bẹ́ẹ̀nu kọ́ o, bẹ́ẹ̀gàn kọ́ o, Tosi Johnson ó rẹwà lóbìnrin o. Àpáta dé àpáta Apataewi dé. Ọ̀pọ̀ ẹyẹ sóńdó rẹwà lójú ọ̀run èyí tó máa dára bí ọ̀kìnla ò tí ì mọ̀. Òní lọ́jọ́ ìbí arẹwà tí mo mọ̀ tó dá mi lójú. Ó rẹwà tinú tòde. Ọ̀kan làwọn Abíọ́lá Olúwatósìn ọmọ Johnson tí trendy máa gbọ́ ìwọ ni mò ń kó bẹ̀rẹ̀ fún. Ó dára lẹ́wà bí Ọ̀ṣun ọ̀sẹ̀ ìgẹ̀sẹ̀. Apọ́nbẹ́kọrẹ́ abarajọlọ bí ìdẹ́gbẹ́. Mama triple A ìyá Ayọ̀mídé ìyá Ayọ̀bọ́lá ìyá Ayọ̀tọ́lá ìyá Ayọ̀ mẹ́ta ìyá ọlọ́lá púpọ̀. Ọ̀rẹ́ rẹ̀ sóun ló rán mi wá. Jùmọ̀kẹ́ ọmọ Làbákẹ́ olóní kí wọ́n máa kíyọ. Ó ní kí kíyọ dẹ́dẹ̀dẹ́ bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Ọ̀kà Àkókó nípínlẹ̀ Oǹdó. Ìwọ lọmọ Olúkòjú. Ìwọ lọmọ Ọ̀kàrúfẹ̀. Ǹlẹ́ o ọmọ ẹkùn ńlá tó borí òkè ṣe bùgbé. Ogun kógun kò gbọdọ̀ dojúkọ. Ẹkùn ní bùdó. Ẹni tó bá dojúkọ ẹkùn tí bẹ́ẹ̀ ń bùdó. Ẹni bẹ́ẹ̀ á sì jẹni ẹbọra. Ọmọ orí òkè ọmọ àfòkúta rìgìdì gbógun jà. Tó bá yí kú àtúnyí lókun. A sì túkọ̀ Ọ̀kàrúfẹ̀ ayẹyẹ bí èṣù. Ọ̀kàrúfẹ̀ ṣe méjì. Gbogbo Àkókò ṣe mẹ́ta. Gòkè ọkọ̀ ọdún. Ọdọọdún ló máa dún bí ọdún. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ọdọọdún ló máa wà bí ẹ̀wà. Àríyáyá tó ní kíyá àríyáyọ̀ ní tiyọ̀ iná ní ìsàyà ná onílé àlejò wọn máa fọ yàyà ṣe ti ẹni ọlọ́jọ́ ìbí. Màmá Ayọ̀ mẹ́ta èèyàn tó bá ní kó mọ̀ pẹ̀ láyé. Ọrùn àmàwọ̀ wọn ní bẹ́ẹ̀ ní tó rú sìmẹ́ǹtì mẹ́fà pọ̀ ó jàre. Òkè òkun ló wà wá kéré òkè òkun délé yíyẹ báyìí ní yẹyẹ lé rírọ̀ ní ràdàbà lọ́rùn. Iríṣẹ́ òní dáwọ́ tó tó dá mi lójú ni wàá máa rí tajé ṣe. Látara lọ́wọ́ Ọlọ́run ọba. Èèyàn tó bá ní kó mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó máa sì kú wọn. Iṣẹ́ rẹ̀ ò ní dojú. Òní rí kú ọmọ ìwọ fúnra lára rẹ̀ gan òní fàìsàn lògbà. Happy birthday to you o and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tán tẹ̀rẹ̀ ó dínú kókó òbí bá bẹ̀rẹ̀ bọ̀jò bá ṣe tán agbẹ́rẹ́ ó dínú sàrẹ̀ tó kọ́lé sí Apataewi èmi ṣe tán o mò ń rebi tá a borí mi sọlẹ̀ sí ní ojúmọ́ tí máa dé jọjọ ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at Apataewi 1 ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.